kéré o. Ẹ lè rí wọn ní any party anywhere. Ọba tí ó jẹ nísìnyí báyìí bẹ́ẹ̀ bá pè wọ́n síbi kó mọ́ gan bàbá wá síbẹ̀ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Because bàbá is very nice now. No, wọn kì í ṣe bẹ́ẹ̀. Wọn kì í ṣe bẹ́ẹ̀. Àwọn nǹkan tó máa ń jẹ́ kí ipò yẹn kó ní iyì nìyẹn, kó ní àpọ́nlé nìyẹn. Inú àwọn èèyàn máa dùn pé bàbá ń bọ̀, àwọn fẹ́ rí wọn. Ẹ bá dé UK nígbà yìí ẹ bá ti fún wọn ní £10 ẹ tó wọlé láti rí bàbá wọn ni. Só yẹ kó rí bẹ́ẹ̀. Òun lè ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n sìn láti orí Facebook fracas ilé agbẹ́rù alọ́bẹ̀ lọ sáàfin bẹ́ẹ̀ adébẹ̀ àyà fọ́tò yẹn agbésórí ọ̀dọ̀ ẹ̀ àwọn máa fi jà. Àwọn dìdìrín kábíyèsí kọ̀ọ̀kan kéèkì yẹn náà wọ́n á ní wọ́n fẹ́ fi àwọn èèyàn joyè. Ṣé irú Àbíkẹ́ ló yẹ kán fi joyè on a serious note? Ká má tiẹ̀ sọ pé à ń jà àbí ká mú ti jà kúrò bẹ̀. Ṣé irú Àbíkẹ́ tó lọ pé adó òyìnbó kan fi jẹ oyè ní ẹni ìlú kankan ní Nàìjíríà ọ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀? Gbogbo ẹ ti dàrú. Gbogbo ẹ ti dàrú. Ó ti di olówó ní nísìnyí báyìí, owó ti dé ni. Kì í lẹ́sẹ̀ pé olówó ẹ̀ lọ́wọ́ torí pé àwọn people here you can buy them with any amount of money. Ẹ sọ fún mi kí ni gbogbo àwọn tó lọ ń joyè ilé alóhùn ẹ̀kẹta àyà kíní kan ìyálóde ẹ̀kẹrin kíní kan all because they are living in UK. All because they are living láwọn tí ò jámọ́ kankan UK ní báyìí. Lẹ́yìn tí ò jámọ́ nǹkan kan tí wọ́n ti ẹ̀ mọ̀ kó ti exist rárá. Ẹ gbé lẹ́kẹ̀ ẹ gbé sí wọn lọ́rùn. Cleaner nílùú ọba. Kí á wọ́kà tó ń fọ̀gbẹ́ tó ń fọ̀ di òyìnbó tó ń wẹ̀fọ́ òyìnbó. Ọdẹ security man tó ń jókòó síwájú ìta mẹ́yẹn. A lọ Nàìjíríà agbílẹ̀kẹ̀ sọ̀wọ́ wọn alóńdó lóye. Ẹ tó ń fọ training lórí Hammersmith and City line tó ń fọ train lórí Metropolitan line á padà dé á lọ lọ́jọ́ yìí Nàìjíríà. Ẹ tó ń jalè tó ń ṣáṣẹ́ ní UK bí tó jẹ́ pé ìyàwó òun ṣe mí báyìí tó ń ná ké á lọ Èkó ẹ fi joyè. All because torí pé wọ́n wà nílùú òyìnbó. Yes, wọ́n lè sọ pé wá àti ẹ̀pá bíi kẹ́lú dárúkọ ẹ̀ ó lè kọ́kọ́ àti kíní àti kejì wọn kò sí kankan tó dámọ̀ kankan nu wọn. Kò sí kankan tó dámọ̀ kankan ẹ̀rí bóyá ìjókòó sẹ́yìn mọ́tò lẹ́nu ìsìn tó ń ṣe that is our mọ́ that is our ó sọ̀rọ̀ ẹ̀ di pa Ọ̀nìrìṣà lẹ́yìn tó yẹ pé UK ń bí ẹsẹ̀ ló fi ní káàkiri ni o. Ìjọba bá mi ṣílẹ̀kùn mọ́tò yìí yóò ẹ̀rí nǹkan tí ìṣẹ́ tó sọ ọ̀pọ̀lọpọ̀ di Nàìjíríà. Ìṣẹ́ sọ àgbàlagbà ó sọ di ẹrú. Ìṣẹ́ sọ ẹ̀gbọ́n ó sọ di àbúrò. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ta bátìrì tí wọ́n torí nǹkan tán máa fi sẹ́nu torí tọ́rọ́kọ́bọ̀ ṣéǹjì díẹ̀. Lẹ́yìn tí ò ní mọ́tò tó yẹ pẹ́sẹ̀ ló fi ní káàkiri tó ń wọ bus pass káàkiri ó dẹ́kun tán òun sì bẹ̀rẹ̀ lọ́ba ń bẹ̀. Ó dẹ́kun tán ó dèrè wọ́n pọ̀ bẹ́yẹn o. Gbẹ́lẹ́ máa rí wọn ẹ máa rí wọn máa gbé lẹ́kẹ̀ẹ́ orí burúkú sọ́wọ́. Wọ́n á gbé fìlà òṣì agbádá orí burúkú wọ́n á gbé sọ́run agbádá àṣẹ wọ́n á gbé sọ́run wọn ọ̀dẹ̀ jámọ̀ kankan mi báyìí nu wọn. Èmi nu wọn gan ò níṣẹ́ tó ń ṣe lọ́wọ́ nu wọn ìjọba ló ń fún lówó oúnjẹ. Àwa àdéhùn yẹn jọ fọ́dún kan àbọ̀sọ́ oṣù mẹ́fà àbí kíní kan àgbẹ̀ kò lọ. Ṣé mo kó owó rẹ̀ ti bàjẹ́ lẹ́kọ̀ọ́ sí yìí? Tẹ́ bá ti ní 1,100 sí máa ẹ ti di millionaire in Nigeria. If you have £1,200 you are a millionaire in Nigeria.